ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Kí ni màá fi sóore rẹ ọba tó dá mi sí? Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Bàbá tó dá mi sí tí kò gbowó lọ́wọ́ mi. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Ọba tó pa mí mọ́ kó gbowó kó gbòbí lọ́wọ́ mi. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí ló pẹ́ mi. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Tí mo bá ṣe ráìsì ọlọ́run kò ní jẹ́. Bí mo bá ṣe ẹ̀bà ọlọ́run kò ní jẹ́. Bí mo bá ṣe ẹ̀wà ọlọ́run kò ní jẹ́ sẹ́. Bí mo bá ro ẹ̀fọ́ bàbá mi kò ní jẹ́. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Títí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ o bàbá. Àbẹ̀bí o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ìbẹ̀ Elédùmarè ọba Michael Aisha àìdíbàjẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ ẹlẹ́rù níyì ọba mi aléṣeléwì aléwì lè ṣe alápálá tó solé ayé ró alápálá tó solé ayé rọ̀ alágbádá iná aláwọ̀ tẹ̀lẹ̀ oòrùn èrò tó lọ tó bọ̀ ẹ máa gbọ́ mi ẹ bá mi pé síbí torí àánú olúwa Taufikat torí ẹ ni mo ṣe ń gbé bàbá ga ayabayọ̀ congratulations àánú olúwa ó kó àṣeyẹ òní ọ̀rẹ́ rẹ Olúwadámilọ́lá Damoshik ló ní kí n kí ọ kó àṣeyẹ tòní kó wà láyé láti rọ́jọ́ tá a bí ní sáyé àṣeyẹ gidi ni àánú olúwa arẹwà lóbìnrin ẹwà rẹ ò ní rẹ̀ dànù ẹbí tara ló nífẹ̀ẹ́ rẹ àìnífẹ̀ẹ́ rẹ mọ́ Elédùwà oníjó ṣẹlẹ̀ sí ọ àánú olúwa bó bá ṣe ń lù ni yóò máa ró bó bá ṣe ń tẹ̀ ni yóò máa tẹ̀ ṣe tí ò ní jẹ́ tìrẹ láyé aburú ayé ò ní wọlé tìwọ àtọkọ rẹ lọ́dún tó ń bọ̀ àtiwọ́ àti àwọn èjìrẹ́ rẹ lẹ́jọ́ ṣe tẹ̀mí láṣẹ Èdùmàrè ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ àárín ìwọ àti ọkọ rẹ báyọ̀ ò ní dàrú ayé ò ní pa iná ọ̀fẹ́ yín láéláé àánú olúwa àlàáfíà ara rẹ ò ní di fíafíà ò ní bá wọn fa ìsàn lògbà àánú olúwa ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúlé olódògbò kẹríkẹrí lójú ogun ìwọ lọmọ ọwọ́ kẹbẹrẹ bí ìjà Ìbàdàn kúre Ìbàdàn bẹ̀rẹ̀ kó tó wọ̀ ẹlẹ́yẹlé lomi tí ọmọláyí kò mu àṣejìrẹ́ lomi àbùmùbùwẹ̀ nílé Olúyọ̀lé a kì í wáyé kábà lárùn kan lára ìjàgboro làrùn Ìbàdàn tí wọ́n bá sọ pé Ìbàdàn ògbójúlówó àánú olúwa máa sọ fún wọn pé bàbá tirẹ̀ ló mú bàbá tiwọn lẹ́rú ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikàrà ń fọ́rí mu àánú olúwa ò má jẹ́ rìn jìnnà jẹ́ kí n mú ọ lọ sílé adé orí rẹ bayọ̀ nílùú Ọ̀fà ìyẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọmọ omilọ́lá ọmọ abíṣujókọ ọmọ akatakítí lóru Ọ̀fà ìjà bí àkànìran bàbá wọn ọkọ rẹ fi ń gbọ́dọ̀ wọ̀dìmú títí di alẹ́ ìyẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlọ́ra mọ̀rin lólú ọmọ odò mẹ́tọ̀ tẹ́rẹ́rẹ́ níbẹ̀ lọ́fà mọ̀rin lólú lọ́jọ́ ọjọ́ sí èyí ẹ̀ pa erin ńlá sí olóhùn òdògùn kò lè dogun èyí ẹ̀ pa àgùntànbọ̀ lọ́dọ̀ sí olóhùn òdọ̀sà kò lè dọ̀sà èyí ẹ̀ wá pa àkùkọ gàgàrà sí òun ló domi adágún ló domi àǹfẹ̀lẹ́lẹ̀ fẹlẹ́lẹ̀ omi ayaba ọ̀kí omi ìlú ọkọ rẹ àánú olúwa àbàtà omi ìlú ọkọ rẹ ni ìyẹ̀rú ọ̀kín mo rọ́ọ̀kín mu ìyẹ̀rú ọ̀kín mo fi àbàtà sínsẹ̀ ìyẹ̀rú ọ̀kín mo mọ́kọ́ mo gbébọn nígbà mo gbọ́ pé ogun ń jà àwọn àgbà pè mí wọ́n ní kì í ṣe irú ìjà báwọn ni wọ́n ń jà lọ́fà ìjà kátàkìtì ní tóró tọ̀fà pẹ̀kí ni mo gbọ́dọ̀ fi wọ́ọ̀dì mú akẹ́bàjẹ́ ló bọ ọmọ ọlọ́fà jẹ́ lọ́jọ́ ọjọ́ sí èmi ò fà ìwọ ò fà àjọfà ní wọ́wọ́ ọ̀fà ọ̀fà ò mọ̀ká ẹrẹ́ ló mọ̀ká ènìyàn tí ò bá lè jẹyán ànàmọ́ onítọ̀hún ò lè bá wọn dé Ọ̀fà ilé ọkọ tirẹ̀ àánú olúwa pọ̀ lẹ́ẹ̀kan sí èmi àbẹ̀bí kí ọkọ ọjọ́ òbí òní Dámilọ́lá ló ní kí n kí ọ wàá dàgbà wàá dògbò ọjọ́ alẹ́ rẹ òní kan happy birthday to you.